Mav Records. Ìgbìyànjú lẹ́dá ń gbà, ọba ló ń mú ṣùtà. Ìgbìyànjú pàládùra ṣohun gbogbo láyé. Adániwáyé tó dá wa kò dá wa fẹ́rẹ́. Ma khalaqtul jinna wal insa. Ìlàlẹ̀ àbùdù náà torí iṣẹ́ sìn ni. Ìṣẹ̀mí tí ó jọrọ̀ kò máa bẹ̀rẹ̀ dé. Ibi àṣẹ̀sí láti jẹ kò sí fàlàyé rárá. Òkìkí ìdákun ìjọ káyé mọ bó ṣe lọ. Ọ̀rọ̀ tí ó ṣàkàn ni àkọ́kọ́ ṣe bí ẹja o kó tó máa tán. Àkọ́kọ́ nìtàn kó tó di tàn náà fáráyé. Kókó tó máa tán, àkọ́kọ́ nìtàn kó tó di tàn náà fáráyé. Ogun tó máa tán, ìṣẹ̀lẹ̀ tó máa dùn. Àkọ́kọ́ nìtàn kó tó di tàn náà fáráyé rí. Ogun tó máa tán, ìkòkò tí ó jẹ́ ká ìdí rẹ̀ á gbọ́ gbóná. Òkìkí mo dóde olórin ọgbọ́n akọ̀tẹ̀ ni mọ́kọ̀tà náà bàbá rẹ̀ àná. Ìgbìyànjú ó kì í pọ̀jù ni ò jẹ́ ń dúró. Ìyẹn sójú kan bí omi adágún ó máa bọ́ tún yọ tún lọ́jọ́ ń yọ tún lóòrùn ràn kárí ayé. Iṣẹ́ ènìyàn àjọjẹ́ ní pẹ̀lá lákànjì àpèdè ara akọrin ọgbọ́n tó fàkọyọ. Mo lára wájú kọ́mọ́ padà sẹ́yìn ọmọlẹ́yìn onígbìyànjú a ó máa sún síwájú. Tó nígbìyànjú àyàtọ̀ ọba Mandela dé. Aláròjinlẹ̀ òye Mr. APT mi ò gbẹ́dọ̀ sínú ẹ̀bùn mi ṣáni. Mo ń pèdè òye kò rújú alákànjì. Mi ò jámọ́ nǹkan lẹ́yìn rẹ̀ Allahu sátì. Afúnniṣe járíṣẹ́ jẹ́ kó tún bíire sí i. Àkànjí pẹ̀lú òkìkí Ọ̀yọ́ ṣánilé ọmọ ìlú mi. Lágbẹ́nà sí adé olólùfẹ́ tẹ́tí sí i. Agbọ́dọ̀nù kọ́ ọ̀hún tún ní ṣe ẹ̀fọn káyé. Ẹ̀jẹ̀ ní sùn pé kó tají ìtàngó lóde. Ọmọ jíyà rẹ̀ àtàpọ̀nlé alágbàlá òye ìṣòtúndé. Bismillah fatanali bàbá òkìkí máa jíṣẹ́ ìsọ̀rí fìràn mi kò sí mọ́mọ́ jẹ́ ìtàngó lóde. Ògo nìtàn ọ̀rẹ́ wa glory half story bìyàn fẹ́ tán akọni tán láàyè ń bí. Torí gbogbo bá lọ tán láláyé nìtàn kò ní pẹ́ tán ìrírí ò ṣe fowó rà nínú ìtàn láàyè ń bí. Ohun àṣìṣe fún ló ń pẹ́ lọ́wọ́ ẹni ohun àbájíyà fún kò kí ń tọ́jọ́. Ọ̀pọ̀ fẹ̀sùn lákìtàn náà fi nìtàn tí onítàn mọ́ bó fẹ́ dàbí wọn. Ọ̀rẹ́ lọ fi wá jọ wọn kò lè bá wọn dọ́là pẹ́ kó má fọlá pìtàn. Bó ti lọ́la rí kò lè lókìkí tàbí rẹ̀ kalẹ̀. Oya story turn to glory with hard working. Bitterness and the sweetness when you don't relent. Oya adolo gbẹ̀yìn ewúro ọ̀rẹ́ mi dákun rọ́jú. Ọ̀rẹ́ mi tẹ́tí gbọ́ dákanjọ́ máa ń lọ. Yíyí láyé yí bí aago ló ṣe lọ. O lè ti máa ṣe kó dẹ́ máa ti yọ. Wallahi ó ṣàṣe dànù ṣe ló fi ń dájọ́. Aláwàláì àjọ ló fi ń dá. Ìgbìyànjú kò kí ń pọ̀jù bẹ̀dá fẹ́ lálùyọ. Ṣiṣẹ́gúnṣẹ́ láfojúsùn ò bá dẹ̀ tún mẹ́gbìn mọ́ra. Ẹ̀gbin tó lè gbé ní parun ò bá dákun mú mọ́ra kó lè bá rí tàn sọ. Wọ́n rẹ̀ wá mọ̀ ó ń bọ̀ wá di tán. Ohun orí ọ̀la kọjá dákun má jà kan. Kókó tó di tàn náà akọni tán. Gbọ́nà ta ló ń sọ pé ó lè dìran táyé onílé wò tán. Ìgbésẹ̀ mà ní ó gbé. Má lọ lérò pé ó ti tán. Múra sí iṣẹ́ ọ̀rẹ́ wa.
ìgbàláyé ọ̀làdé tán. òkè wú kò kàwé wọ́n ń pa láàrú ó dákẹ́ mọ́lé kí n lárí dájú ó lè là láàyè ń bí bẹ̀dá ń bẹ lọ́hùn ìbùkún lórí eré kọ́ ìkòkò tí ó sì bẹ̀ jí nàìjíríà kọ́ gbóná kàdá tó mú yẹn náà àkọ́kọ́ wọ̀nà kọ́kọ́ tó mú kọ́bẹ̀ o àrínà kí gòlù tó dẹ̀ sọ ó máa ná àlójú ẹni máa la àárí tó ná. ẹ̀dá tó máa ga kì í ṣe ṣe ọjọ́ kan. tani sun ẹ bá ń di ilẹ̀kùn láti fẹ́ sí má lọ máa sùn kalẹ̀ jẹ́ kọ́pọ̀lọ́ oṣù iṣẹ́ ohun à ń fọpọlọ ṣe màmá ló máa ń fẹ́ ṣe ẹni sùn kì í sùn lájú ẹ má máa sùn jù sleep at least 8 hours kì í ṣe fẹ́ ní fẹ́ lọ́la má give up iná bó fẹ́ di loser ohun bá ń ṣe látẹ̀ra mọ́ kó tún máa tún bọ́lá owó kí tó lówó ẹni ò ní fẹ́ lọ́la hope you get the logic mo ṣe bóyá ṣá òṣùpá rìtàn sọ Pasuma rìtàn sọ arẹwà rìtàn pa àpọ́nlé rìtàn sọ GRA rìtàn pa Kọ́lá Olótù sọ tiwọn ọ̀pọ̀ ènìyàn la níṣẹ́ náà rìtàn pa Kọ́lá tó dé tán. ìtàn ní foundation tó kò dúró lé lórí. ọ̀rẹ́ mi kò rọ̀jú oyè mi kò rọrùn ṣùgbọ́n má jà kan níbi oríire bó pẹ́ títí akọ́lù la pé bàbá. ọ̀rẹ́ má jà kan níbi oríire bó pẹ́ títí akọ́lù la pé bàbá. má kánjú tùlú ọ̀ràn èèyàn wa ìgbà rẹ̀ ò tó ṣe lọ́bẹ̀ mo ṣe bóyá sá ẹ̀dá tó egbin ò atánlẹ́ẹ̀dì ẹni ń wá fáwọn wo fò láàyè ń bí ìrẹ́ ní tìga ṣe ni wọ́n rí wí pé bẹ̀dá máa làmìlaka iṣẹ́ ọjọ́ kan kọ́ ni tíbi pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ́ kó gbá wìrìwìrì bó pẹ́ títí akóló lápè bàbá rẹ̀ omi tó ń kan tó tó akókó ló bá bí òkúrò. ìsẹ̀mí àdàdà bí agogo láyé ń bí bólú méjìlá àtúnlùkọ́ wọn bó pẹ́ bóyá ìsẹ̀mí kan la fi jóyún ká tó àdọ́mọ kọ́mọ tó rìn akọ́rakọ́rò ìpele láyé sáré gíga níwọ̀ntúnwọ̀nsì kò lè dọ́là pẹ́ bó kánjú fi tọ́mọlé ìrì ní owó bó fẹ́ dàbí ejò tó kọjá lórí àpáta ìyẹn láláì nípa be useful máa wà useless ló lè mú àìga gbégbèsè ayé tó ní túmọ̀ tó ní táyé ń wá bí a problem solvers fàyè kò dọ́lọ́lá Mark Zuckerberg ṣe Facebook Carbenz ló ṣe mọ́tò Alexander Bell ṣe tẹlifóònù bí wọ́n bá lọ iṣẹ́ wọn ò lọ níṣẹ́ ló ń bọ́lá mọ́lá máa fàdúrà sílẹ̀ àdúrà àti iṣẹ́ lọ́jọ́ ṣiṣẹ́ bó pẹ́ títí àgọ́ ló lápẹ́ bàbá.